àpẹẹrẹ orí ní gbẹ̀ni tá a dàdé owó ṣebí orí náà ní gbẹ̀ni tá a lọ́rùn èjì gbàrà lẹ́kẹ̀ orí ní gbẹ̀ni tí bèbè èdè tí ló mọ́ ṣáájú aṣọba tí kò ná yànrán ẹbí Oníbùdó ikọ̀ lókun sókùnró ọkọ̀ àárín Àjàbí ìdíwọ̀lú iná tí ń jókòó jójú o ọmọ náà tí gbójò tójó tẹ̀rùn láwọ̀lú ọmọ láwọlé owó lùkì igi wo owó Oníbùdó owó lu àjànàkú ọ̀dàmí àkọ́kọ́ nù ẹ̀gbọ́n ọmọ Oníbùdó yéèyàn tí láwọlú bá wọlú o èèyàn tí láwọlú bá wọlú tí ó bá kú olúwa rẹ̀ orí ìkan gbójúlé Oníbùdó lẹ́ni tó kí o wọ́n lẹ́rìí onífọn Oníbùdó èrè onífọn kọ́mọ rẹ̀ náà wọ́n fọn èrè tó kí ṣebí nífọn Oníbùdó ọ̀nà tó ń fọn ìfọn akẹrẹgbẹ̀dù ní ẹbí ránṣẹ́ sí ìbíkúnlé kìnìún Oníbùdó lókè Ìbàdàn olóró ikọ̀ lókun wọ́n wá ní ìṣe kábíyèsí o ẹbí Oníbùdó lọ́gbọ́ iye ọ̀sà lókè Balógun wọ́n ní sọ̀lá olóríkì akọni òkúnẹ́gbòǹgbò tí dátọ́ lẹ́nu òpin wọ́n ní ìṣe kábíyèsí ọba tó Àkànmú o ọmọ Olúpo po aláìlú o ọwọ́ kan ọ̀wẹ́ agbọ̀ngbọ̀n ẹ̀rẹ̀rùn mẹ́nẹ́ Àkànmú ọmọ àrùsà lólúyọ̀ lélẹ̀ Olúpo aláìlú ọmọ alẹ́tẹ́tẹ́ mọ̀mújọba ẹbí Oníbùdó wọ́n lọ́ọ́ fà lálálálálálá ọjọ́ yẹn mẹ̀jẹ̀ ọgbádé Olúbàdàn lẹ́bàdàn kárí kábíyèsí ọba tó adániwáyé kó jẹ́ ẹgbó kó jẹ́ ẹtọ́ lọ́ba mi ò kè kó jẹ́ kí àsìkò yín kó tún lẹ́bàdàn lára ẹbí Oníbùdó lọ́pọ̀ yẹ ọ̀sà lókè Balógun ẹbí Oníbùdó ọmọ ayára gbọ́bùdó ọjà tọ́kùrọ̀ ọmọ kan lókun wọ́n ní kí ọba Olúbàdàn lẹ́bàdàn tuntun Àkànmú ọmọ àrùsà márùtìsẹ́wọ̀lú wọ́n ní nínú owó òkè Ìbàdàn yóò mọ̀ tẹ̀ síwájú ẹbí Oníbùdó wọ́n ní nínú ọlá òkè Ìbàdàn yóò mọ̀ tẹ̀ síwájú wọ́n ní nínú àlàáfíà ńgara ànírógun ìkúwọlé lákòókò ọmọ àrùsà márùtìsẹ́wọ̀lú lọ́lúyọ̀ lélẹ̀ ẹbí Oníbùdó wọ́n ládániwáyé kò ní jẹ́ aróguru ìkúwọlé adániwáyé ní jẹ́ aróguru ìkúrò òde aboyún ilé wọ́n máa bí wẹ́rẹ́ àgàn wọ́n máa tọwọ́ àlàbòsùn wọ́n máa fi pọ̀ ọmọ lára Èdùmàrè kò ní jẹ́ wọ́n fọwọ́ ọ̀hún lòkìrì gbígbẹ ẹbí Oníbùdó Mágàjí ní kí o wọ́n ní kí ọba Àkànmú ọmọ Olúpo ọ̀lọ́ ìlú ọmọ alẹ́tẹ́tẹ́ mọ̀mújọba Mágàjí ní kí bàbá mi orí adé tuntun Mágàjí Ifáyẹmí Fátúndé Ifákáyọ̀dé ààrẹ o agbẹ́fàgà ilẹ̀ Yorùbá ṣebó náà tún ní dẹkùnmólú àwọn àgbáyé Mágàjí Oníbùdó ní ṣe kábíyèsí ọba tó mo pè mí ò pé rí ọba.